pàtàkì ẹ̀mí pàtàkì ẹ̀mí ẹ̀mí tẹ́yàn ọ̀dá ò lè gbá ò ẹ̀mí tó ọ̀dá ò lè gbá ò fẹ́yìn ọmọ kíw fẹ́yìn ọ̀dọ́ fẹ́yìn tọ́já pé ọ̀nà báhùn náà lẹ́ntọ́ tọ́ mú níṣẹ́ tó ń ṣe ó tóbi lọ́dọ̀ Ọlọ́run kí ẹ̀mí ọ̀tọ̀ wéyàn bọ̀ nígbà táwọn ọ̀fọ́ ka kàbáìrí ẹ̀ṣẹ̀ nítorí wọ́n pè bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tọ́já sí pé Ọlọ́run ìfèrí jíyàn àrùkwáyé náà yanjú ẹgbẹ́ omi ó ní lálà mọ́má àmẹ́sẹ̀ tí ìforíjìyàn wà ka kàbáìrí àwọn àfáà wá sọ gbólóhùn yìí pé inna qatla an-nafsi al-bariyyati laysa min al-kaba'iri fahasiba wa innama min akbari al-kaba'iri gbólóhùn àwọn àfáànù ó ní inna qatla an-nafsi al-bariyyati ó ní kéèyàn gbẹ̀míyàn laysa min nafsi al-bariyya farabalẹ̀ kọ́ gbẹ̀míyàn kèdí ìzọ̀rọ̀ jẹ́ múmi ní kọ̀ jẹ́ múmi ní o kọ́ gbẹ̀mí ẹ̀dá tó ọ̀dá kẹ́mí ẹ̀dọ́ tọwọ́ rẹ bọ́ laysa min al-kaba'iri fahasiba àwọn àfáà ní laysa min al-kaba'iri fahasiba kò é ṣe pé kò sínú kàbáìrí bẹ́ẹ̀ yìí ṣe ń ro ohun o pé kàbáìrí nìkan bẹ́ẹ̀ ṣe ń ro ohun o فإنما من أكبر الكبائر فإنما من أكبر الكبائر kàbáìrí odidi àgbákan ni ó tó á jẹ́ أكبر الكبائر gbọ́nà àwọn àfáànù ẹ̀ṣẹ̀ tẹ́yìn erí darí jí òun tó wá jọ́gà rẹ̀ ní kẹ́mì ọ̀tọ̀ wéyànbọ́ àwọn àfáà wá ní kí ni ẹ̀rí ń jẹ́ rẹ̀ lọ sí Furqan àyà 60 kàràkàrà àyà 68 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ipe wọ́n ṣe mọ̀kọ́ránà ni ohun kọ́ pààyàn pẹ̀lú pọ̀ ṣẹbọ ọ̀kan náà ni kò sí yàtọ̀ nínú pọ̀ pààyàn àtẹnisẹbọ bọ́dẹ̀ jẹ́ kàbáyìrí hun nípa àyàn náà jẹ́ kàbáyìrí ayà yìí làwọn àfáà fi dé mọ́lẹ̀ yìí pé walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn tí ń pe ẹbọnù ẹni tí ń pe nǹkan ní ìmọ́lọ́run ó ti bọ́lọ́run wórogún ẹbọnù wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqqi àbíkọ́ pẹ̀mí tí ó lẹ́tọ̀ síkú ẹ̀mí tí ó jẹ̀bi ikú kọpa wala yazinuna ibi mo fẹ́ lónù láì ní rí sí kọpa ha wa man yaf'al dhalika yalqa adhama kò sí ọ̀rọ̀ ní kọ̀sọ́nà àbáyọ ọ̀tọ̀yàwó ọ̀jẹ̀ ìyá torí pọ̀ pààyàn ọ̀kanu wà lọ àníyà ayà 151 nípa ẹ̀mí tó bá ti lè gbẹ̀ ẹ̀mí lọ́nà tí ó tọ́ Ọlọ́run ò fẹ́ kẹ́mi ọ̀tọ̀wọ́ wa jáde ìṣó
قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق. Ọlọ́run ni ẹwà ń bí kúl. تعالوا أتل ما حرم ربكم عليكم. Harama rabbukum alaykum. Ìtọ́lọ́run ṣe léèwọ̀ bàtàtàn lé ilé rí tẹ́ gbọ́dọ̀ ṣe tí ó fẹ́ yín bẹ́ ọ wá fẹ́ kà. Allah tushriku bihi shay'a. Àkọ́kọ́ ni kẹsẹ̀ bọ́ wọ́n gbá nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run lọ́ndà bó ṣe lè wó rí kò sírísì kan fún ọ láti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ nù. Wa bil walidayni ihsana. Lọ́ndà bó ṣe lè kó rí ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni kọ́ ọ̀sẹ̀ yá rẹ̀ kọ́ ọ̀sẹ̀ bàbá rẹ̀ ẹ̀kejì nù. Wala taqtulu awladakum min imlaq. La taqtulu awladakum min imlaq. àbíkẹ́ ẹgbẹ̀mí àwọn ọmọ yín torí ó sì. Inú kàbáyìí lọ wà tọ́lọ́wọ̀n eferi jiyàn ló fi já sí pé hajjita nabi Muhammad tó ṣe gbẹ̀yìn Hujjatul Wada risala nabi fún gbogbo mùmìní mùsùlùmí jọ́nà tá nabi béèrè lọ́wọ́ wọn ọjọ́ òlọ́jọ́ òní kí lè sì tí wọ́n fà nabi Yawmul Hurma oṣù wo lóṣù yìí wọ́n dá nábi lóhun pé oṣù ọ̀wọ̀ ní ànábì à ń tọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń wá fẹ́ sọ fún yín gbẹ̀yìn ni. Ani Abi Bakr anna Rasulullahi sallallahu alaihi wa sallam qala fi kutubati yawman nahari bi munafihi hujjatil wada'i fi hujjatil wada'i inna dima'akum wa amwalakum wa a'radakum haramun alaykum ka hurmati yawmikum hadha. Ànábì ní ọ̀rọ̀ mi ní ẹgbọ́ o. Ànábì Muhammad Yawman nahari bi munafihi yawman nahari ẹjọ́ ọ̀gúnra ní múná fi hujjatil wada'i fi hujjatil wada'i. ájì tó ṣe gbẹ̀yìn tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ń dágbére fún wọn ọ̀rọ̀ tó wá sọ ní fi hujjatil wada'i. ọ̀rọ̀ tí ànábì wá sọ òun lélẹ́yìí o. Inna dima'akum. Ànábì ni ẹ̀tẹ́ tí ẹ gbọ́ inna dima'akum látòní lọ bọ́jọ́ òní ti jẹ́jọ́ àbèwọ̀ ọjọ́ òní bó ṣe jẹ́jọ́ àbèwọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ yìí ti dèwọ̀ ní dídá alẹ́ ẹ̀ gbọ́dọ̀ dẹ̀jẹ̀ ara yín lẹ̀ Wa amwalakum. bẹ́ẹ̀ lówó yín Wa a'radakum haramun alaykum. Ànábì ni bẹ́ẹ̀ ni ẹran ara yín bẹ́ẹ̀ ni ìjọmọlúàbí yín Ka bẹ́ẹ̀ sì hurmati gbọ́dọ̀ yawmikum. dẹ̀jẹ̀ yín lẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ wéṣì owó yín kẹ́ jẹ wá ara yín bẹ́ẹ̀ ni ìjọmọlúàbí yín ẹ má tábìsì jẹ́ ọmọlúàbí yín kẹ́ máa fa personality ara yín ya Ànábì rẹ̀ gbọ́dọ̀ ṣe ó ti dèwọ̀. Ka hurmati yawmikum hadha. Inú ọ̀rùwáyà náà ni ó níbẹ̀ lẹ́ran ara yín ó ti dèwọ̀ Ànábì ní gẹ́gẹ́ bí ojú òní tó ń wá wájú yìí ṣe dèwọ̀ Fi shahrikum hadha. oṣù tó ń wá wájú tó jẹ́ oṣù èèwọ̀ tó ti dèwọ̀ bẹ́ẹ̀ lẹ́jẹ̀ yín dèwọ̀ bẹ́ẹ̀ lówó yín dèwọ̀ bẹ́ẹ̀ ni ìjọmọlúàbí yín dèwọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹran ara Fi yín kẹ́ baladikum hadha. nínú ìlú àdèwọ̀ yìí Ala al-balagitu. mo jíṣẹ́ tèmi o sallallahu alaihi wasallam Ànábì ni mo wí tèmi o Ọlọ́run ò ní gbé kọ́ mi lọ́rùn pé ń wí fún yín o ẹni yín ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí láàrin ara yín tẹ́ ẹ bá ti gbà á ó ti di kàbáyìrí lọ́dọ̀ Ọlọ́run àdísì wá wà fún kánni nípa pé kéèyàn ó wéṣẹ̀ ẹ̀mí ìwà kàbí mélòó mẹ́ ipe kéèyàn ó wéṣẹ̀ ẹ̀mí àdísì yìí àwọn kan ní marfu ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ló sọ fún wa
nínú àdísì pé làṣàwádù dúnìyà ipe ayé ilé ayé ta wà yìí Àṣàwálù dúnìyà. bí ayé ṣe tó yìí Làṣàwálù dúnìyà ahawanu ala Allahi azza wa jalla min safaki dami muslimi. Ànábì ní káyé Ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kí gbogbo ayé yọ parun. Ahawanu ala Allahi azza wa jalla. Gbogbo ayé iṣẹ́ kó parun lọ́dọ̀ Ọlọ́run. Háwánù. Yúkẹ́ mi Mùsùlùmí kan bọ́lọ̀. Bígèrè hákí. Bígèrè hákí náà lẹni tí ò lẹ́tọ̀ọ́ kágbẹ̀mí ẹ̀ lógigi wé ìtọ́sẹ̀lẹ̀ yìí. Bí èèyàn ti máa wò pé ayé parun Ọlọ́run ni ó tẹ́ lọ́rùn ju kí kẹ́mi Mùsùlùmí ẹ̀mí múmi ní kakọ́ bọ́ lérí ilẹ̀ yìí lọ. Ẹ̀mí múmi ní ọ̀gbọ́dọ̀ tọwọ́ èèyàn bọ́ nítorí tó bá ti tọwọ́ èèyàn bọ́ ó ti bọ́ sínú kíni ó ti bọ́ sínú kàbáyìrí inú àwọn kàbáyìrí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run èéfèrí rẹ̀ jìyàn lànà Muhammad sallallahu alayhi wa sallam inú kàbáyìrí mi Ànábì sọ yí pé akbar kàbáyìrí sọ mọ̀ pé àwọn àfáà ti sọ lọ́rọ̀ bá àfáà bá sọ̀rọ̀ ọwà rọ̀pọ̀rọ̀ tí wọ́n sọ ohun ọ̀rọ̀ eré àwọn ni kìí ṣe eré àwọn o wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ ìwà sọ̀rọ̀ lórí kí l'Ànábì sọ l'Ànábì wá sọ yí pé Anas ibn Malik radiyallahu anhu qala lin nabiy sallallahu alaihi wasallam akbarul kabairi al-ishraku billahi wa qatlun nafsi wa uququl walidayni wa qawluz zur. Ìtí jẹ́ kàbáyìí lọ́dọ̀ Ọlọ́run Ànábì ló wí bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí ló kápọ̀. Al-ishraku billahi akbarul kabair kọ́ ṣe bọ́ pẹ̀lú Ọlọ́run ọ̀kanu wa qatlun nafsi ìwé ìtọ́sẹ̀lẹ̀ yìí qatlun nafsi kọ́ pààyàn ó ti bọ́nu kàbáyìí kí lọ fẹ́ fi tán ló bá dọ́dọ̀ Ọlọ́run àtàwọn nǹkan tá Ànábì kàkún kọmọ ṣe yàtọ̀ bàbá àbí kọmọ jẹ́bi ọ Ànábì wá sọ yí pé àwọn problem kan bẹ téèyàn máa kó síjọ gbé dàkíámà tó máa wò kó lè rọ́nà àbáyọ tí wọ́n tẹ̀ dàkíámà ó yẹ kí n rí bí mórí bọ́ níbí ó nínú tí yìí mórí bọ́ bẹ́ oníkọ́ pààyàn Ibn Umar lọ́gbà àdísì náà wà ó àní Abdullahi ibn Umar ó lọ sọ báyìí pé radiyallahu anhu ma qala Rasulullahi sallallahu alaihi wasallam. Ó là Nábì sọ báyìí pé inú ọ̀rọ̀ táwọn gbọ́ lọ́dọ̀ Nábì alayé lọ́run ni ó sọ báyìí pé inna min waratati al-umuri allati la makhraja liman awqa nafsahu fiha. Inú problem inú wàhálà tẹ́yìn ó kò sí ìjọba ìrìn àkíyàmá tó kó ẹ̀mí ààrẹ tó lè bọ́bẹ̀ àti ọ̀nà àti jáde kó nu problem yẹn kò ní ṣeéṣe fún ọ ní pé sababu damil harami bi ghairi illihi kọ́ dẹ̀jẹ̀ aláìtọ́lẹ̀ min ghairi illihi láì nídìí kan sababu damil harami bi ghairi illihi láì nídìí ẹ̀mí kọ́ dá ẹ̀jẹ̀ kọ́ gbẹ̀jẹ̀ èèyàn láì nídìí kankan kò sí rísì kan kìí ṣe pọ́ jẹ̀bi ọ̀rọ̀ bí wọ́n bá jẹ̀bi ikú ọ̀tọ̀ ni akọ̀ jẹ̀bi ikú ó ti pa Ànábì nínú kàbáyìrí ni kìí wá sí kàbáyìrí nìkan Ànábì tó ń bá lọ tán tẹ́ bá mọ́nà tẹ́ lè gbà di gèfèrí ipe kí ni ọ̀sọ̀ yìí di gèfèrí ẹ jẹ́ n sọ fún yín tó lọ àwọn lọ́sọ̀ lè kò ní dáadí mọ́ fọ̀ yí má dé yìí tí mo tún yí ṣe lé kí n tó lọ yìí kí n tún wá rí kí mo kó láàrin yí tó kù fún nípa ẹwà di gèfèrí nígbà tẹ́ ṣe wàhálà mi lófò ní o látàrí di òun bá di kò fara yàtìríbù bá dùkún rí kọ́ bàbá dé yàtìríbù bá dùkún rí kọ́ bàbá dé anábìnrin ẹ má padà dis gèfèrí
Ìdìríbù mo ti ṣe wàhálà lérí kọ bàbá dé. mo ti ṣe fìtínà lérí yín ẹ má tún dìgẹ̀ mọ́ tó lè mú yín di inú tó lè mú yín dìgẹ̀ mọ́ bá rí bá ń pé kẹ gbẹ̀mí ara yín kọ́ ma gbẹ̀mí ara èèyàn kò sí rùmú tó kí kò sáwẹ̀ tó gbà ó ti dìgẹ̀ fèrí kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà lọ́dọ̀ Ọlọ́run ó ti dìgẹ̀ fèrí o gbogbo èyí tí ó kàkalẹ̀ yìí ẹni lọ gbẹ̀mí èèyàn àtẹnigbọ́ sí ìsìláàmù tó fẹ́ nígbọ́ sí kún àtẹni ọ̀ràn lọ́wọ́ tó fi gbà ìsìláàmù ànábì ọ̀dákẹ́ lórí ẹ̀ lọ́jẹ́ ń kó àdíṣì jáde o ànábì ọ̀dákẹ́ lérí rẹ̀ rárá àdíṣì wá lọ́dà náà Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah lọ́gbà àdíṣì náà wá Rasulillahi sallallahu alaihi wasallam law anna ala samai wa ala al-ardi ishtaraku bi dami mu'mini la tabahumullahu bin nari olùgbẹ́ ànábì lọ́lọ́ bẹ́ẹ̀ ọgbọ̀ ala samai tó bá gbogbo àti bẹ́ ń sánmà wàhálà àti àti bẹ lórí ilẹ̀ ìsítàràkú bí dàmì mùmìnì tí a bá máa ti ń bẹ́ ní káwọn jọ fọwọ́pawọ́pọ̀ ìsítàràkù kó kún lápá kó sọpọ́tì ẹ̀ látara yí pé ẹgbẹ̀mí ẹ̀ gbogbo ọ̀nà tẹ́bà gbà ẹ̀ ságbẹ̀mí ẹ̀ ni mọ̀ràn ló fún wọn ni làákà ìkan lọ yá wọn ni owó ló gbélẹ̀ ni ìwọ lójú ebi tí ń rìn sí ni ìwọ lọ tàn wá tí wọ́n fi rí ipa ni gbogbo èyí tó bá ń pè alábẹ́ni tẹ́yìn tẹ́ ń gbé alùsànà wà láti tẹ́ bá fi máa ti ń bẹ́ ń bẹ̀ nípa kẹ́ẹ̀dẹ̀gbẹ̀ yẹn lẹ̀ láì tọ́. lábàbà òun òfin náà. alábẹ́ni kò sí búyẹ̀ sí yín wọ́n da ojú yín kọ náà ẹ wọ náà kò sí tó lè fi kún. pẹ̀lú kíni pẹ̀lú dẹ̀líl lọ́dọ̀ Ọlọ́run ọba kẹ́ẹ̀bá náàbì sọ lásán o dẹ̀lìl wọ́n wá fọ́ sí méjì tí wọ́n ní mo gbé ilé ìta ọ̀tọ̀ nígbàtá àfà tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ̀mí gangan ó jẹ́ mùsùlùmí kò jẹ́ àrọ kọ̀rọ̀ kèfèrí ni ẹ̀mí kò lẹ́tọ̀ láti tọwọ́ rẹ̀ bọ́ ẹgbẹ́ kanu kò lẹ́tọ̀ láti tọwọ́ rẹ̀ bọ́ àfi tọ́ bá sèṣì ẹni tọ́ bá gbà tó fi gbẹ̀mí èèyàn ẹgbẹ̀mí ẹ̀ destroy ẹ̀ torí kéèkè sẹlẹ́sìn rẹ̀ ọjẹ́jú ẹ̀mí tó gbà wájú Ọlọ́run ká tó wá pẹ́mi mùmìnì ká tó wá pé ẹ̀mí mùmìnì olùsílọ́hun ọmọlọ́mọ báwọn ará lọ náà bá sọ wọn lọ́mọ ẹ̀jì ọ̀run ọmọlọ́mọ tó sì dáyé sí wàhálà gbígbé tíya rẹ̀ gbóyún sínú ẹ̀ lọ́fẹ́ rò ni òun nìkan ló lè sọ bó ṣe fíìlì inú ọmọ yẹn ó gbé tìdẹ̀kùn ní àmọ́ ó gbé tìnira ní àmọ́ ojú Ọlọ́run ló ṣe ìyẹn ni ó rò ní tọ́lọ̀n wá ó jẹ́ ìrora ìjọ rọrùn ìjọ tí ó rọrùn ìjọ tí ó bì ìjọ tí ó tutọ́ ìjọ wàhálà ó wá ṣe bẹ́ẹ̀ fọ́ fi kárí ẹ̀ fúsù mẹ́sàn-án Ọlọ́run ní kò ní kú mọ́nú ó wá dìlí fà rẹ̀ sáyé wá dìlé fún ọmọ náà ọwá kú wíwò bó ṣe wò tó fi dé èyí tó dé ní Ọlọ́run ló mọ tí àti bàbá wàhálà tí wọ́n ṣe kó tó dà bẹ́ẹ̀ ó wá dé èyí tí wọ́n ń ro kàn wípé ó ṣeéṣe ó dà pé Ọlọ́run ti fẹ́ ṣàánú wa lérí ọmọ yìí bá ní Ibrahim àti ìsinmi ìjọ kí n kọ́ lọ́n fẹ́ ṣàánú lérí Súmélà ìwọ wá dẹ́bi ẹ̀ lógbodò ọ̀pọ̀ tí wọ́n bá pààyàn bẹ́ẹ̀ tó wá lọ tráì tó wá lọ pa mùmìnì àti ọ̀rọ̀ ẹ̀mí ìwà ọ̀nà tí wọ́n gbà pa ẹ̀mí ọwá tráì ọwá pa mùmìnì kí lárùkọ́ wá ní wá wí lọ sọ́tún nìsá ọ̀bá dáná lé mùmìnì ní ayẹ́kùtù làmùmìnà nílà àtọ̀ ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها. ibi tó fẹ́ gbé náà ní o ti gbé alukurani ni
وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. téèyàn bá pààyàn irú èyí tó wá ṣẹlẹ̀ yìí irú èyí tó ṣẹlẹ̀ yìí tí Abdulrahman ṣe yìí irú èyí tó ṣe yìí o tó pa mùmíní muta'ammidan ọ̀tọ̀ máa pa by mistakenly kọ́ kò ṣèṣì tọ́lọ́ bá fẹ́ sọ fún wa kó ṣèṣì ni kò ní gé wẹ́lẹ́wẹ́lẹ́ tọ́ba ṣèṣì èyàn àjọ ń fa nǹkan láàrin ara wa ni mo dìfẹ́ǹdì ara mi ni ọlọ́wọ́n ní kọ́ tèmi ọ yá síwájú tiẹ̀ kò ní gé wẹ́lẹ́wẹ́lẹ́ pípa àwọn ọ̀pá àgbákò kódà kọ́ wá pa kọ́ lọ gbé sínú gbókárì gan ọ̀ràn ó wá ṣe ìwò tún wá gé wẹ́lẹ́ muta'ammida ọgbẹ̀mí èèyàn muta'ammida ọmọ àmà gbẹ̀mí ẹ̀ fajaza'uhu jahannamu khalidan fiha. àwọn àfáà lérí ayà yìí wọ́n láwọn ò rí bí Al-Qur'ani ṣe tó ní gbogbo hukumu tí bá mú wá àbí gbogbo ẹ̀san tó bá lóun ọgbà kọ́ wá kó ìdájọ́ márùn-ún ìbínú nǹkan márùn-ún kókó pọ̀ sí rí ọ̀rọ̀ kan ibi ọ̀rọ̀ yìí nìkan ni ibi ọ̀rọ̀ ẹ̀mí ni o pé bí ẹ̀mí ṣe tó nígbà mí o lè sọ tó bá ṣe báyìí wọ́n lànà rẹ tó bá ṣe báyìí wọ́n jọ yá bọ́ bá ṣe báyìí wọ́n ṣe báyìí yóò mẹ́yọ̀ kan ni àmọ́ bí ọkọ ẹ̀ lè mọ bọ́rọ̀ ẹ̀mí ṣe tó lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ á kó nǹkan márùn-ún tì wípé ọ̀pààyàn muta'ammida ò ní bọ́ tó bá bọ́m̀bì yìí ò ní bọ́m̀bì yìí Ọlọ́run lákọ̀ọ́kọ́ Ọlọ́run náà wọ́n mọ tó lè ṣe tó fi ní wọná nígbà tí jùmọ̀rú àwọn àfáà dúró lérí ọ̀rọ̀ yìí tí wọ́n ń fà Ibn Abbas ní tí wọ́n ń fa ìjọ náà ni pé só ní tútúbá bí ò ní tútúbá Ibn Abbas ní kò ní tútúbá òun ṣe tàṣà dúdú lérẹ̀ pé kò lè ní tútúbá ìfẹ́ sẹ́sẹ̀ kan bẹ tọ́lọ́hun ò lè forí jì ẹni wọ́n lọ́lọ́hun ni ó láyà yìí ni ò lè jẹ́ kó wọ́n ní ọ̀lẹ́jọ́ wọn gbà pé yóò ní tútúbá yìí tó bá tọ́ sọ̀rọ̀ nínà ni pé jẹ̀sẹ̀ pé kò sí tí ó ṣe ti yọ wọ̀nà. ìdí àkọ́kọ́ nu kéé wá ṣe ná ẹ̀wọ̀n gbére ni hálìdà fi ìjì ẹlẹ́kejì nu yọ wà ń bẹ̀ lọ gbére ni. wàkàdí bá wà wà lẹ́yìn. tó bá wà ń bẹ̀ lọ gbére yìí bínú sí ipe mi Ọlọ́run yóò rí bínú mi ẹlẹ́kẹta nu. wàlá àjẹrù. ẹlẹ́kẹ ni pé ìwà ṣépèlé yóò rí èpè mi Ọlọ́run yóò rí gbà. wàhádà làwọn àgbà ní àzìmá. sí iná ni ò tó yà ni kọ́pẹ́nu náà ni ò tó yà ni ìbínú ni ò tó yà ni èpè Ọlọ́run ni ò tó yà ni kí ló tún wá dé tó lọ́wọ́ fi gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run ní kètò mi ní wàláhì mo ṣe àdéhùn fún àsábànà àṣìmà yóò jẹ ìyà tó tóbi ni Ọlọ́run ní kò síbùyẹ̀ sí làmánì
ipe ẹ̀mí mùmínì tọwọ́ rẹ̀ bọ́ muta'ammidan tọ́ mama tí ètè mistake ọlọ́ni láwíjàre kankan lọ́dọ̀ mi lérí ẹ̀ o ọ̀tọ̀ ọdẹ yìí tèmi máa ń wá wíjàre fún irú yìí ń kọ́ kí wọ́n wá sọ fún wa ní ìṣiṣẹ́ mùsùlùmí gidi lòun mùmínì gidi lòun akírun lòun ẹlẹ́sìn lòun ẹni ọgbàlẹ̀ kí ó kọjá lòun kò sì lè mọ́ mi èèyàn kò sì pa ọ̀pọ̀ ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ọ̀pá ìmúta àmìdàdì ẹni kọ́kọ́ sí rẹ̀ lérílẹ̀ Kábílà ni lọ́kọ́ bẹ̀ ní èèyàn ìjọ tó sì ti gbà lọ́lọ́run ti gbófin wá lọ Súrátù Máídà ìjọ tó ti gbẹ̀mí Ọlọ́run tó wá pé ìlókù lórí ilẹ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ o èmi ò nígbà ìṣó واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا ìṣó فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. ọ̀rọ̀ sí kàràkàrà 32 ọ̀rọ̀ pọ̀ bí àwọn nínú ẹ̀tí mo fẹ́ lọ́nu Bàtàbùnà àdábàdí ìsírọ̀ ìlà àdáwù máa ń bọ̀bọ̀ àdánáfúnsáyò bí gèrè náfúnsí ìrìn àwọn bàtàdì ìbílẹ̀ àrídì. Bàbá àdámá bọ̀tálà àdáàzàdé ẹ̀mí ò yí sí gbogbo ọjọ́ pé tó mú lọ́nà tó ń rínú eríbú ni ó ń lò fún rẹ ní o wọ́n ń bí ọ ní o adùnkan lọ ń gbọ́ ń bẹ̀ ní o owó kan lọ ń rí ń bẹ̀ ní o hey kí ló fi tàn wájú Ọlọ́run ó kò bá rẹ̀ dínà rẹ̀ wó ti kó láyé wó sì túnmọ̀ gbẹ̀san lọ Ọlọ́run ni mo gbé káyẹ ló fi láti jọ náà òfin lè ní Ọlọ́run bá ṣe láti jọ náà ànàwó máa ń kọ̀tàlá sámígèrè náfúnsí ẹni tó bá pa ẹ̀mí kan ẹ̀mí tí ọ̀lẹ́tọ̀ tó ọba ìgbà ẹ̀mí tó ọ̀dá tó ní kápá lérí ẹ̀bí gẹ́rù náfsìn àwọn fàsáàdì ìbílẹ̀ àrídì àdíwò èyí tábìlì àmọ́ ní ṣe yìí fàsáàdù fìlà ọ̀gá àbàjẹ́ pípa ọ̀tọ̀ fàsáàdù ní kó gé wẹ́lẹ̀wẹ́lẹ́ pípa ó ti pa ó tún wá kún ó gé wẹ́lẹ̀wẹ́lẹ́ ọ̀gá àbàjẹ́ nìyàn fàkànnàmá kàtàlá náà jẹ́mi ọlọ́run lẹ́mí kan tó ọgbà ní bí ìgbà tó ọpa gbogbo ayé run ni bí ìgbà ẹ̀mí kan tí wọ́n rò pé ẹ̀mí afsọ nìkan lọ́gbà bí ìgbà tó pé gbogbo ayé ló destroy lẹ́mí kan lọ́dẹ̀ mi Ọlọ́run wà mọ́ ní àyà Ọlọ́run bẹ́ẹ̀ náà ni opposite ẹ̀ bẹ́ẹ̀ mi èèyàn kan bá tọwọ́ rẹ̀ yìí bí ìgbà tó yẹ gbogbo ayé náà ni ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí Ọlọ́run ò fọ̀rọ̀ ẹ̀mí ṣeré tó bá débi Al-Qur'an àyífọ̀rọ̀ ẹ̀mí ṣeré lọ sí Suratul Anfal kọ́ lọ sí Anfal 25 ọ̀tẹ̀kùn fídílẹ́tà láti sí ìbánilẹ́sí ìrìnàṣọ́lámọ̀ minkum káàsọ̀ ọ̀rọ̀ ẹ̀mí lọ́lọ́run sọ ìtàkùn fitna anwal fitan ọ̀nà wàhálà lọ́wọ́ wàhálà kan lélẹ́yìí ká máa dá fìtínà lẹ̀ Ọlọ́run torí tó bá fẹ́ bẹ̀rẹ̀ fìtínà róore o fìtínà kan òun dálẹ̀ yìí nìsí ọ̀bọ̀ òun nìkan máa látùsí bá nẹ́gbẹ̀ẹ́ àwọn mẹ́kọ̀ọ́ àásọ̀ wàhálà Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá fẹ́ pilẹ̀ fìtínà láyé vote ayé kan bẹ téèyàn ló kìí sáyé rẹ nìkan máa tó bá ti pè ọ ní àfá bọ́ bá ti bojú ààrẹ jẹ́ ojú gbogbo àfá lọ́bàjẹ́ gbogbo àfá ní wọ́n sọ̀rọ̀ Abraham nìkan máa
Ọlọ́run ní ẹ bẹ̀rù wàhálà láti dá wàhálà lẹ́ o. látùsíbánà sọ́lámù mi kò áṣọ Ọlọ́run nítorí tó bá ti délẹ̀ wọn ẹ̀yìn nìkan kí ó kà má mùsíbà tẹ dálẹ̀ wọn kìí sẹ́yìn nìkan mùsíbà wọ́n padà sọ́dọ̀ rẹ̀ mọ́ o. yóò kálé yóò kákó ẹni ọ̀rà yóò san ẹni tí ọ̀rà yóò san gbogbo àyí náà wọ́n ti bọ́nú ẹ̀ lírí àyí lẹ́tọ̀ọ́ tíbi tó dé ní àwárí mi lírí àyí lẹ́tọ̀ọ́ tó dé ní àwárí mi ìtọ́nà fi ń wọ́nù kálukú ní ẹ̀pẹ́ ẹ̀sìn mi fìtínà ẹ má wù fìtínà ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpadàbọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ tó ní fìtínà dé mi àmọ́ rẹ̀ ní ìyíṣẹ́ kó fi mọ̀ bó ṣe di Ọlọ́run ọba lógún òun lọ́fà tó fi já sí pé gbogbo tí ó ṣe sábàbí rẹ̀ lọ́bí kọ́ parun kódà ń di ẹ̀sìn bọ́lọ́run bá ti rí pé ẹ̀mí rẹ̀ fẹ́ parun Ọlọ́run ní fílẹ̀ tí ó tẹ́mi ọ̀bọ̀ ó ní ọ̀rọ̀ lẹ́dínà àmànú kùtùbà alaykumu siyam àmọ́ kùtùbà lẹ́dínà min qablikum ayyaman ma'dudatin faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. Ọlọ́run ní kí ló dé kọ̀ mọ́ para rẹ̀ tó bá ti rí pé ọ̀rọ̀ yẹn ní kò gbààwẹ̀ ọ̀rọ̀ yẹn ní kò sinmi Ọlọ́run sinmi àmọ́ tó bá ti di yí pé ẹ̀mí ìrí ògbé màrídà àárẹ̀ dé tọ́wá tó bá ìrìn àbí bá tẹ̀ jẹ́ ọjọ́ lásán mo lè jáwẹ̀ ìníjà tó Ramadan yìí tó bá ikú ò ní gbẹ̀san ó jìyà ni torẹ́mi tó ọ̀dá lọ́gbà àwọn ibi ẹ̀sìn bẹ́ẹ̀ lójú ogun dandan nírun kẹ́kírun àmọ́ bá tó bí ojú ogun ọlọ́lẹ́ ìmọ̀ ní ẹmà kí méjì èyí mọ̀ ní ẹmà kí mẹ́rin ẹ̀kí méjì kódẹ̀ yìí mọ̀ ní kẹ́ẹ̀mà dìde kí bọ́bá jù pàdé kó òkì nítorí ẹ̀mí yìí náà lọ́lọ́run dáàbòbò pé kò gbọdọ̀ bọ́ lọ sí Suratu Baqara kọ àyà 30 something bóyá 39 ẹ̀mí yìí náà lọ́lọ́run ọ̀fẹ́ bọ́ káwà fi ma bọ́lọ́run tó ní ẹ̀mí fi ń dáàbòbò ẹ̀mí rẹ̀ tó gbogbo tó ẹkọ́ bá wàjà lélé rínú pé àmọ́ bá ti àá ní kẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ CBS ní wọ́n ní ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lélé Ọlọ́run rárá tẹ́mì rí ọba fi bọ́ fàwẹ́lẹ̀ o wọ́n bá díjọ́ mi tọ́ padà dé ọba nígbà lọ́wọ́ rẹ̀ bọ́ bá wà lórí ìrìn àjò tí mo bá jẹ́ mẹ́rin òkí méjì ọ̀sọ́ di méjì fàyíní kíkú tún fàyídá lẹ́nà òrùkù bá lẹ́ fàyídá mi tún fàsíkò kí ni wàhálà gbogbo ọmọ bá wà lórí àti wàhálà pọ̀ tọ́kàn rẹ̀ bá balẹ̀ dá gbogbo fásitì wọlá rẹ̀ bẹ̀ ni pé gbogbo gbèsè ní tó ọba jẹ sán kẹ́mi ọmọ bọ̀ gbogbo nǹkan tí ìbẹ́nu kátàlù Kùránì tó sì léwọ̀ fún wa tààbọ̀dọ̀ débẹ̀ torí ẹ̀mí Ọlọ́run ní fàmàní túra gẹ́ra bájìn ọ̀lá Ismailé láàájì wọ́lá Ismailé torí ẹ̀mí ọmọ bọ̀ náà ni ẹ̀mí iná lọ́lọ́run sáà ń dáàbòbò ní dáàbòbò ẹ̀mí tó bá tó ní wá tó dáàbòbò tó yíwù wáì tí wọ́n wà gbẹ̀mí wáì tí wọ èèyàn tó fẹ́ gba ẹ̀mí tó lè dá ẹ̀mí èèyàn gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bọ̀ kò sí rísì kátẹ́lì lè fi tọwọ́ rẹ̀ bọ̀ kò sí rísì káfọ́ láti sọ yí pé ẹ̀mí ni bísínẹ́sì tó fẹ́ máa fi jẹun fún gbogbo ẹ̀dá pàápàá jùlọ ẹ̀yìn sábà ẹ̀yìn ọmọ kéwú kò sí tí wọ́n fi mọ́ ọmọ lọ lé kéwú wọ́n fẹ́ ọdẹ ní Ọlọ́run ni tẹ́ bá kéwú di gèfè ní kí ló wá kù tẹ́ gbà ẹ sọ́ọ̀tì àwọn obìnrin náà ti sọ́ọ̀tì ẹ wéèsì gbogbo ẹnẹ́jì àwọn àfáà tàǹkọ yìí tí a bá mú ìwádé kí bọ́mọ bá lé jọ̀hún wọn ni ẹ mú lọ lé kéwú kọ́ máa ṣàdúrà pẹ̀lú àwọn àfáà wọn máa hàn tó fún kọ́ máa mú kọ́kàn rẹ̀ ó lè rọ̀ nígbà tí ìbá lọ́dún bíi méjì ń bẹ lòun ọba máa dẹni Ọlọ́run díẹ̀díẹ̀ inú àwọn obìnrin ọba máa dùn kí ló dé lónìí
tó wá já sí pé gbogbo yín blọ́gà lẹ fẹ́ yà kalẹ̀, oníyàwó lẹ fẹ́ yà kalẹ̀, ẹgbẹ́kẹgbẹ́ lókun tẹ fẹ́ máa jọ́ yìí káàkiri. láà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ò lè fi wòsàn kan síbi tó ṣe léwọ̀, ẹ má wùlẹ̀ dára yín láàmú. Abadan abadan káàbí tọ́lọ́run ṣe léwọ̀ ní kọ́ ní òun gan òun ni ìwòsàn wà ń bẹ́. Abadan lẹ́yìn pé ọ̀wọ́ arọ́ká kọ̀ wá sáré kan tó lè kọ́ sáláyé tó lè kọjá kádàrá rẹ̀, ọba gbé odidi èèyàn ni ọ̀n dàmú ara rẹ̀ ni aré kan tọ́ sáláyé tó kọjá kádàrá rẹ̀ sí. Wọ́n bá ní wọ́n kọ́ ní nǹkan rádaràdà kan tó ń ṣe ọkàn kó bá láàfíà rẹ̀ ni kò sí nǹkan kan. Ẹlòmíì wàhálà ayé rẹ̀ ní ìsinyìí áàtì ti bàjẹ́, omi ìlífà ti bàjẹ́, omi kíndìnrín ti bàjẹ́. Kí ló bàjẹ́? Àwọn ọmọ kéékèèké ìmúkùmù máa fọtí ló nǹkan máa pẹ́ bú jẹ, àwọn ọ̀pá kíndìnrín jẹ́, omi àbáàtì jẹ́. Tòun náà máa nú ara rẹ̀ pé kò sálàáfíà mọ́, àlàáfíà ò sí fóun mọ́, nígbà máa lè jẹ ẹ̀yìn dákun lérí èlò. Bí ìbá pé ayé bàjẹ́ mójútó ń tọ́ ẹkẹ́ mójútó, ẹ wá ní kéwú kẹ́ fi mọ́ kí lọ́lọ́run wí, kí lànàbí bẹ́ẹ̀ bá gba bẹ̀tẹ̀ kàwé sí ẹni párí gidi lọ́wọ́, ẹ lọ wáṣẹ́. Èyí tí ò níṣẹ́ bó níṣẹ́ ọwọ́ kan ni fèsì rẹ̀ ọmọ ìtàn ti bẹ lọ́fíìsì ń gbà ni. Gbogbo èyí tí wọ́n fi ń kẹ́bù jẹ táyì rẹ̀ fẹ́ bàjẹ́ yẹ mélòó lòun wá kó jẹ tó fi kọ́lé tí fi gun mọ́tò. Ẹni ẹbú mélòó kó jẹ tí fi kọ́lé tí fi gun mọ́tò, ẹbú mélòó? Ẹbú mélòó ló kó jẹ nǹkan ní gun mọ́tò? Àyìnmọ́ ìwà sí mo ti ṣe kò sí tí ò sí solúsàn rẹ̀ lọ́wọ́ àlùkò ànínà mi ò tí rí. Àábà wọn tó bí wa bẹ́ẹ̀ ni o. Gbogbo tàtà wà nílé kéwú tí wọ́n bá fún wa lówó sílé kanjọ́ náà ìlú olówó náà ń kà fáìbà àrájì ilé yóò lè tóbi jẹun wọ́n ní mo wá ní tẹ́wọ̀ rẹ̀ àwọn àgbò wọn ni máa sọ pé máa ìdákùn yẹn fàdúwà máa ń dà láì bá kí wọ́n ni máa ká máa ìdákùn yẹn fàdúwà àwọn ọmọ sọ pé máa ìdákùn yẹn fàdúwà máa ń dà láì bá kí lábàárí pé ó tí wọ́n fún wa àná tátà ìdí àwọn èèyàn tá ń bùn wá lówó ni wọ́n bùn wá lówó ni gbogbo nǹkan ni wọ́n wá solúsàn sí náà Àlùkùránì yìí náà wọ́n fi jagun ẹ̀ Àlùkùránì yìí ni wọ́n fi jagun ẹ̀ Àlùkùránì yìí ni gbogbo nǹkan ní àwọn ẹni Ọlọ́run ni wọ́n Mọ̀lánà Sheikh Adam ẹbí Allahu ta'ala anhu bàbá nu tíra wọn bàbá ní èyàn gbọ́dọ̀ jagun nǹkan mẹ́ta akọ́ ni muharabatul fakir muharabatul marad wa muharabatul jahd. Gbogbo àwọn àfáà jọ̀hún yìí muharabatul fakiri wọn àwọn wà kún àǹkọ́ mọ́ kéwú òun ló bí àwọn ahun sọ àfáà ni wọ́n ń bẹ́nu àwọn àfáà wa nílọrin bọ́dákọ̀ ẹlòmíì tí ó lè lọ́tà àbùkù bàbá mi ó pẹ̀ bàbá mi láhùn sọ ni tí mọ̀dé máa dákọ̀ láwọn àfáà ńláńlá wọ́n ń sọ káwà yí bá wọn ní wọ́n bá ti ń sọ di àṣà wọ́n ti káwọn mọ́kéwú àbí wọ́n káwọn mọ́kéwú lẹ́yìn àṣùbá wọ́n bọ́ di òfin wọ́n ń sọ ń bẹ́nu wọn bẹ́ẹ̀ ń bẹ́nu àwọn àfáà tó pé àwọn ń kọ agbọ̀n ni wọ́n ń kọ okùn òun ni muharabatu fakiri wọn àfáà ni wọ́n ń bẹ́nu wọn tọ́já pé àwọn àfọ́ ní kíkọ nǹkan ni àwọn kátìbí ilé kátìbí ọ̀parẹ́ lọ ni wọ́n máa ń da tíra gbogbo tíra táwọn èèyàn fi ṣàgbé àwọn ọ̀dà fún wọn wọ́n bá hàn tú ìtí wọ́n fi ṣe mórídùn wọn tí wọ́n fi jẹun níyà apá wọn bẹ́ẹ̀ ni àwọn míì bẹ tí wọ́n lóko tí wọ́n dáko ń bẹ́nu àfọ́ Haúsá ń bẹ́nu àfọ́ àdẹ́mọ́lẹ̀ àwọn Senegal lọ́hùn wọn lóko omi ní kọ́mpìn injú àwọn èèyàn tí ń bá gbígbàdọ̀ wá tí ètí ẹ̀ tí ìjó ní ẹlòmí èdè ayíjọ́ náà ọ̀rọ̀ etí ni mò ń sọ yìí ìtọ́nà bá lóun ó ṣe ìṣẹ̀dábẹ̀ ni láti bàtà ti wà ní Markaz làwọn báńkà àwọn èèyàn ńláńláńlá wọ́n ti mú wá fún gbàdúrà lọ́dọ̀ mi ibi kan tí wọ́n wá báyìí ń sùn nífa èyí ní yàrá ibi tí bàbá fún wa sí Ádámù fún wa yìí máa pàṣẹ báyìí ni mò ń sùn ọ̀rẹ́ mi tá a jọ classmate tá a bá ti wá dé àwọn ọ̀gá tí wọ́n sì ń bẹ́ńta
wọ́n ti páàkì mọ́tò kàbẹ̀ tẹ́sí ké tọ́dílé wà ní ọkọ̀ báwọn bá dé wọ́n wà gbé sí àfún wọn ta wọ́n gbé ọ̀rẹ́ mi náà máa fẹ̀rẹ̀ ta mi èyí àwọn ọmọ pé àfa àṣẹṣẹ ẹ̀dọ́ àtàní ògbómọ̀ ọba yọ wọn ò ní jí o yọ máa fẹsẹ̀ ta mi àfàsúlẹ̀ wọn wáyé èmi tí wọ́n wá níwájú gbogbo ojú ó ti pa tí wọ́n ṣàdó àtàn lóru láti ilẹ̀ lọ́ọ̀ ti fàgbé àrọ̀ mi lọ́rùn ní sùn níwájú inú ebú tún bẹ̀ náà ní gbèsè àti wọ́n máa gbálẹ̀ mọ́ wọn lára wọ́n wí tí wọ́n bá ní wí ọ̀dà ọlọ́run gbàdúrà ọlọ́run sì gbà tí wọ́n bá wá jọ́ náà bá ní àkẹ́ àfáà kí ni ká wá fún ibà má fún mi lówó ọ̀nà tó ń gbà wọn kí mo lè rí ṣe ń bẹ̀ láti etí wọ́n bá fẹ́ wádìí abájọ ọ̀kan mọ́jọ́ sí wọn náà gbábẹ̀ wọ́n ò lè dára rẹ láàmú láti etí ọ̀nà tó ń rìn un fún mi yọ́nà ọ̀dá owó tó yẹ kí n fún yẹ́jẹ́ bá máa fi rajà tọ́bá fi ṣe bísẹ́ẹ̀sì ayé aláta l'Ógbómọ̀ṣọ́ fúláwà ni fún wọn lówó yọ́mọ̀ ta fúláwà yọ́mọ̀ fún mi lówó àbẹ́sọ̀ gbogbo rẹ̀ bára wọn ìkè ìdàgbà ń wọ́n dàgbà tọ́rọ̀ ní bá wọn tí wọ́n jẹ́ ìjọba ṣe ọkè ìtókù ni pé fún mi níṣẹ́ tí mo lè ṣe àwọn àmọ́mọ́ arábù náà ṣe fún mi iṣẹ́ kí n fi rówó má jẹ́ pé gbogbo àní máa kó bùkátà níbọ̀ fún mi iṣẹ́ ó sì fún mi iṣẹ́ kódò mi ọ̀sọ̀ pé kò ní ìdíkẹ́ yọjú wọ́n bá yí ṣe wọ́n fowó sákàǹtì ìpè tó ń wá mọ́ sọ fún òun dákun ìyá ṣe sùúrù yàtọ̀ fún tí wọ́n ń pè ní ẹ̀bùn tá ànábì náà takò ànábì ní sàrà lòun jẹ òun máa ń gbẹ̀bùn àìmọye ẹ̀bùn ìgbé ẹgbà ṣe béyàwó la ṣe lọ yìí àwọn ẹgbẹ́ ọlọ́run bùn mí lówó mò ń wẹ lómi pé sẹ́wọ̀n mo ṣe fún ọ tí mo fi dìsáàfù kò ṣe ní orí báyìí fún mi ó lóun mọ̀ pẹ̀ lọ́nà àwa náà lá sọpọ́tì gbogbo wọn àwọn àfáà yìí ni wọ́n ní mórídù tí wọ́n ti ṣe muharabatul fakir ẹ dákun ìsìláàmù dá kọjá báyìí ìsìláàmù dá kọjá báyìí o ẹ̀sìn abíyìn ìsìláàmù kìí sẹ́sì tá à ń fojú wo bá a ṣe ń fojú wo yàn rárá gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin sabab ẹ̀pàápàá jùlọ ẹ̀yin ọmọ kéwu tọrọ́dọ̀ ọkàn wá kú tí a bá ní ọkàn wá kú ọkàn wá ààrí bí yẹ́ sí tọ́rọ àfáà lọ́mọ tó ṣe àfáà náà wọ́n pè kó rà gbogbo alẹ́ kí ó kọjá ń jọ kan pé ilé kí ó báyìí ló ti jáde ó ti dàfá yìí sì rìn ní àfáà yìí sì ṣe sí àfáà àṣẹ kò níwọ̀ àfáà lọ́wọ́ kò sì nínú tọ́dá inú àfáà kò ní so ẹ dákun ẹ má bà ń tí agbédání jẹ́ o ẹ dákun ìta agbédání yìí ìsìláàmù tóbi ìjẹ́ àfá àwọn tí wọ́n jẹ́ kọjá lánàá àwọn iṣẹ́ ìyàn yẹ̀yẹ́ àmá ìkankan mọ́ fẹ́kẹ́ ìyàn wa kẹ́ ṣàkíyèsí tí ọ̀rọ̀ bá délẹ̀ pẹ̀lú ẹjọ́ dídá ìjọ tọ́rọ ń sọ fà náà mọ́mà pé àlìyóòmù akmaltu lakum dinakum ipe òní yóò akmaltu lakum dinakum ọ̀rọ̀ ni mo ti pé ẹ̀sìn ń bọ̀ díẹ̀díẹ̀ rárá ànábì kọ̀ọ̀kan ọ̀rọ̀ ni lónìí mo ti pé wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi tí mo fẹ́ ṣe lérí ẹ̀sìn ìsìláàmù yìí mo ti pé wa raditu lakumul islama dinan raditu lakumul islama dinan ọlọ́run lẹ́sìn yìí mo ti gbà mọ yọ́nú sẹ́sìn kò kó yọ́nú sáwẹ̀ lẹ́sìn àgbọ́yé tí mo fẹ́ ká gbọ́yé náà rọ̀ ló babara àwọn kan tí wọ́n ṣe kò ń gẹ́gẹ́ rẹ̀ dé aláwọ̀ nínú wàárọ̀ dùn ní àkùsẹ̀ yọ́nú sẹ́lẹ́sì àwọn sàbí wa ń kọ́ yọ́nú sí wọn ìwọ́jẹ́ tàbí kò gbóhùn yọ́nú sáwà tá à ń sẹ́sìn o Islam ló lóhùn yọ́nú sí o ìtí ọ̀jọ́ sọ gbóhùn yọ́nú sí wa ni wọ́n máa sí ọwọ́ ẹnìkọ̀ọ̀kan o wọ́n jẹ́ mùsùlùmí olè ń bẹ́ẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí ọ̀mùtí bẹ́ẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí òsìnà bẹ́ẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí apààyàn bẹ́ẹ̀
kódà bó dé náà sì kejì gbogbo ẹ̀ náà ló kún bẹ́ẹ̀ ìwà máa sí ọwọ́ àwọn ẹnìkọ̀ọ̀kan lọ́jọ́ gbé àdùnlẹ̀ ìmọ̀sí ọwọ́ wa tá a ṣe lọ́jọ́ kọ́nà wọn wá gbé àdùn wá ní mayida so ọlọ́run fún rẹ̀ ó ti mọ iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ní iṣẹ́ ọwọ́ wa ìsìláàmù ló yọ́nú sí o ló sì fi gbẹ̀san wa lérí nǹkan kọ̀ọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan tó bá ti pé ẹ̀san gbọ́dọ̀ wá lórí ẹ̀. As-sariqu was-sariqatu ó lè nu faqita'u aydiyahuma ọlọ́gbìn lọ́jáde ní ọkùnrin lọ́jáde ní ọlọ́ni ẹgbọ́ wọn méjèèjì tẹ́wọ́n ọ ti gbé àdùwà tó rọ́ ma sí ọwọ́ rẹ̀ sẹ́ni wọn ọlọ́run ayọ́nú sí inú ẹ̀sìn lọ́yọ́nú sí lọ́kàrí mùsùlùmí kọ́ àbọ́jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́ni mutí bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe ìsìná ibi mo fẹ́ lọ bẹ́ẹ̀ kọjọ́ má lọ bẹ́ ìsìláàmù ti dùn ìsìláàmù ti dá ìwọ́tọ̀ ọba dá ń bẹ̀ láàníwọ̀ ọ̀dá ẹ má gbẹ́jọ́ lérí ìsìláàmù máa ò nígbà ìsìláàmù ṣe wá rọ́ọ̀fù báyìí ìsìláàmù ẹ sọ pé Abdulrahman ṣe wá rọ́ọ̀fù báyìí Abdulrahman yóò ṣe wá dá báyìí gbogbo láì fi tẹ́ fi kẹ̀sẹ̀ máa fi kàn án bẹ́ẹ̀ ni dájọ́ ọ̀lú tó ti wá Ìlọrin ti dá kò sì lè bàjẹ́ ìlú àwọn ńláńlá ni ìlú bàbá Zekama ni ìlú ṣé Ádámù ni ìlú bàbá Lágbàdì ni ìlú bàbá Àgbàgbọmọ ni ìlú Bígọ́rẹ̀ ni ìlú àfá Límì ni ìlú ọmọ Kòkòrò ni ìlú Aládìdún ni ìlú àfá Ǹdẹ́ni ìlú àfá Mọ́bàgbàdì ni àfá Sàrúmí ni ìlú àfá Fúkútì ìlú àfá Kíjìpá ni ìlú àfá Sinóbíwá ni àwọn ńláńlá ń ká yìí àfá Sinóbí àgbàṣẹ́ Mọ́dìkì ìlú rẹ ní Tájù Làdábì Tájù Múmínì ìlú rẹ ní ohun ìdúngbà kátà ìlú ẹ̀ ní lọ́wọ́ sọ́rọ̀ àdáńgbà ìlú wọn ni Alájì Alóore ìlú wọn ni àfọ́ ọmọ yíya sóró ìlú wọn ni Bùbákàr Sáré Kòtò àfáwà Ṣéèkù Mùtárù ìlú wọn ni àfá Àgádìbò Kàlùkò ìlú wọn ni àwọn Alábìdún àwọn Kọ̀rọ̀ ìlú wọn ni àwọn Agbádìgbòmọ̀ ìlú wọn ni bí tẹ́ wọn ńláńláńláńlá táwọn tó dá ti jáde ni kódà àwọn mìmásà àwọn Bàdéńdé àwọn bàbá wa Mọ̀kánà àwọn jíríjísù ìlànà mélòó lákànù wọn ìlú wọn ní gbogbo àwọn ìlú wọn ní ẹni tí ọ̀dá mẹ́lẹ̀ yọ fún wọ̀nyí ọ̀dá Ìlọrin ọ̀dá ọ̀hún tí ọ̀dá ẹni ìhun ní ọ̀dá ìlú sí Àlímì ni torí iṣẹ́ tí jihadi sí Àlímì wá sí ìbàjẹ́ lọ́kókò ńlẹ̀ náà àwọn tó sì bá náà rí pé ti sí Àlímì tó bí wá ìdájú tàwọn lọ ni wọ́n fi wẹ́kọ̀ mọ́ ẹ̀ ká ṣe mímọ́ tó ìlú tó ti padà ẹbọ mọ́ tó padà tí ọ̀dá máa ó sì sọ pé ohun tí ọba dá àwọn oníkẹjẹ ká mú níbẹ̀